lọ ti lóbi. Máa sá lọ bí tó bá fẹ́ sá lọ. Oya. Bó ṣe bọ́lẹ̀ bí. Bó ṣe bọ́lẹ̀ bí, oya bọ́lẹ̀ bí báyìí. Padà. Oya mọ̀ bọ̀. Bó ni bí sá fọ́. Ta ló wá fọ́ bí? Ókè fọ́ ní òbọ́lẹ̀. Oya mọ̀ bọ́nu lé, oya fọ́. Rárá kò nídìí. Oya mọ̀ bọ́ bí báyìí. Mọ̀ bọ́ bí. Oya bọ́lẹ̀ bí báyìí. Okay, you go to the TV. Ibi ló ti gbé TV kan so ibi tó ti yọ ní àbí àwọn nọ́ọ̀tì tán fi nílẹ̀ dáre àbí oya Elólokó nulẹ̀ elólokó. Oya mọ̀ tó bẹ́lẹ̀ kejì mọ̀ bọ́ bẹ́lẹ̀ kejì. O ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ àbí? Òun ló nílé. Ó mẹ́. So ibi tó ti yọ lẹ́kejì Ọ̀dẹ̀ tó yọ tàwọn ọmọ. So ìyá lè fi yọ lẹ́kejì. Oya. Níbo lọ ti kọ́ àrùn ìmọ̀? Oya mọ̀ sóńdà oya tọ́hún tó fẹ́ tó rí yọ ńkọ́ mọ̀ so lọ demonstrate mọ̀ so. Ẹ má dùn mọ́. Ibi lọ ti kó rìmọ́tù. Ó ní rìmọ́tù ló ń kó bí báyìí. Oya gbọ́dọ̀ sí àtẹ́tẹ̀ lé kí ló tó fi yẹlé. Ẹ jẹ́ ká ṣe nìkan tẹ́ pé. Ẹ jẹ́ gbọ́rọ̀ náà. Kí ló tó fi yẹlé? Ó ṣe kí ni? Torí àpò tó mú dání sọ̀rọ̀ àpò ìwò nígbà àbí. Sọ̀rọ̀ sókè wẹ̀rẹ̀. So àpò tó gbé dání òfin nígbà àbí. Ọ̀la ẹ̀pá kò tó gbé dání ò nígbà. Ibo ló ti rápò yẹn. Ibi náà ló ti mú. Máa sọ̀rọ̀ sókè. Ṣé kí n máa bọ̀ sọ̀rọ̀? Oya gbọ́dọ̀ bàjáde wà tó kó ti. Oya mọ̀ so. Wá padà wá. Àwọn tí tó yọ yẹn gbé àwọn tí yẹn dání. Àwọn tí yẹn káwò. Mélòó ni TV yẹn? Méjì. Mélòó ló gbé? Oya yọ mélòó lọ kó? Oya gbé kalẹ̀. Mélòó? Kí ló wá ní tó ní méjì? Oya gbé kalẹ̀. Oya. Oya máa so ibùdó bàjáde. Abdulati. Oya kò bẹ̀rù sweat gan kò dáfa. Wọ́n fún information ní sẹ́ẹ̀. Ó ti fojú ẹ̀. Lájọ̀ náà. Bẹ́ẹ̀ kú omi ẹ̀. Jáàmù ẹ̀ kú omi ẹ̀. Let's be professional. Kí ni gbogbo eléyìí náà? Oya máa so tó gbàjáde. Bó ṣe ṣí. Ókè wọ́n ti ha àbí? So ibi ìbàlẹ̀ wá gbàjáde àbí? Oya máa so.